Ooh, oh na 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 na. I'll never let you go. Ooh, until you bless me, Baba. Ooh, Atilo, send down fire, Holy Ghost fire. Oh, send down fire, yeah, Holy Ghost fire, send down fire, Holy Ghost fire. I say send down fire. Ṣáàtì gbọ́ nípa ìpín ṣáàtì gbọ́ ẹ̀bà máa sọ pé ọgbọ́n ṣáàtì gbọ́ ìpín United Ventures ṣáàtì gbọ́ ẹ̀bà máa sọ pé ọgbọ́n ṣáàtì gbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò ríra nínú ìpín United Ventures ṣáàtì gbọ́. ìpín United Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry, Toyota Corolla, Honda, Venza, Sienna, Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò ilé-iṣẹ́ ìpín United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ẹ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber ní ilé-iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá. bákan náà ilé-iṣẹ́ ìpín United Ventures tún ta gold lónìrànràn 18 karat kò dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513 ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ẹ̀kan sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com the Queen United Ventures ilé-iṣẹ́ tó yanrantí. Send down fire, yeah, Holy Ghost fire. Send down fire, Holy Ghost fire. I say send down power, Holy Ghost power. I will never let you go, until you bless me. I won't never let you go, hey, until you bless me. Yeah, I will never let you go, never go far away. Matino, I just Baba this one, yeah. You like it? It's here. tó a kú ojúmọ́ o a kú iṣẹ́ ìtàná àtẹ̀túnkù ìmúraṣẹ́ tèmi a kú sinmi àná ètò tó kù tẹ́ máa gbọ́ báyìí náà ní ire òwúrọ̀ láti ilé ìjọsìn àwọn àbá wa Sebioba ẹ máa bá wa ká lọ. ẹ̀yin ògo tẹ́ ẹ wà nínú ilé ẹ̀nà owó yìí sókè ó yẹ pariwo ògo ògo ògo. sórí má dúró dẹ́nìkan ògo lójú mi lówùrọ̀. ògo lójú mi lówùrọ̀ Ọlọ́run ṣe bí ọmọ ó jí mi lówùrọ̀. Ọlọ́run ìrìn òwúrọ̀ ọ̀sẹ̀ òróró àwárí. This is the week of oil of location. Ó dúró bí ikọ̀ àti ìríjú. I said there's a record representative. A ní mo tú òróró jáde. I pour out the horn. Mi mọ location tó wà. I don't know the location. Àmọ́ olóore ṣàwárí ẹ̀. The benefactor will locate you. Mi ò mọ bí tó ń gbé. I don't know where you live. Mi ò mọ bí tó ń dúró I
I don't know where you are. Àní mi dámọ̀. I don't know Àhámọ́ tí ayé ń gbàgbé ẹ̀ the sí. cage or prison where you be Àní mo forgotten. tú ọ̀rọ̀ jáde. I pour out the hall. All of location. Òróró àwárí. Lórúkọ In the Jésù. name Òróró of Jesus. ìṣe àwárí ẹ̀. This hall will locate you. Níbi tí ayé ò ti dá ọmọ. Where people have not known you. Tí ènìyàn ò ti mọ̀ ọ́. Where you have not been known. Jẹ́ òróró ìgbé ọ jáde. This oil will bring you out. Àná ó gbé ọ tòkótòkó. Will bring out with glory. Ó tún gbé ọ wọnú ògo. Will move you into glory, Wọnú ọlá. into Wọnú honor, òkìkí. into Àti faith, àṣeyọrí. and success. Lórúkọ In the Jésù. name of Olóore Jesus. lókèétì ẹ̀. Benefactor will locate you. Aláàánú lókèétì ẹ̀. Helper Ó will yẹ lọ́wọ́ locate kọlù. you. Ìwọ Make rẹ̀ use ṣe of bí the ọba. glory and Jẹ́ precious King. Olúwa wa. In Jesus' name, our Lord. Orúkọ mi ò yí padà. My name never changed. Àpòstẹ́lì He's the apostle. Dr. S.M.O. Mustapha J.P. Baba Sebioba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality. Tọ́lújọ́ á wà ní Gbáremú Ìdíòbí Airport area ní ìlú Ìbàdàn. Ọ̀tún tí yóò ní ìlú fún wa pẹ́, bàbá ṣe bí ọba tún tọ̀ ó. Oníṣẹ́ dádúró mọ́ lórúkọ Jésù tó bá wá o. Ẹni ọ̀rùn kẹ́tí ó tún yá. Nípàdé àdúrà alágbára náà. Ìfowópamọ́ 24 hours marathon prayer. Tó wáyé ní ṣe bí ọba power line camp. Lagos Ìbàdàn expressway. Ẹbí bus stop. Ìfowópamọ́ ìpínlẹ̀ Ògùn. Ẹ̀díyẹ yàrá bọ̀ kájọ gbàgbọ́ àgbáyé sí ayọ̀ kankan. Àwọn tó ti wà lọ́dẹ̀ wò yìí ṣe àgàtì ìṣẹ́ ìyanu lànà tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ti parí oṣù keje lélẹ́yìí o. Bàbá tí wọ́n bá gbọ́ alátago mẹ́fà ìdájí ọjọ́ Friday July 25. Ọ̀dàgọ́ mẹ́fà ìdájí ọjọ́ kejì ká tó parí. 24 hours marathon prayer ní. Oil of location òróró àwárí làkúrí ẹ̀. Àkókò ti tó báyìí tí wọ́n náà máa ní testimony lórúkọ Jésù. His eminence àpòsí Dr. Fẹ́mi Mustapha JP àti prophetess Riz Mustapha. Bàbá àti màmá ṣe bí ọba lórúkọ Oil of location òróró àwárí. Ó balẹ̀ wá. Òróró máa wá ilé rẹ̀ rí ní apá kejì ọdún yìí lórúkọ Jésù gbàgbẹ́. Ìrìnàjò mi, Daddy won't hurry. Òun tọ́ka sí Káfárì, ibi ẹ̀jẹ̀ náà. Ìdánwò ló dé nínú lọ́tà gbé dìde. Jésù ló tọ́ mi lọ, ìṣẹ́gun dájú. I'm a very place, ìnáwó jùlọ. Ìmọ̀ kọ̀wé títí nípa oore rẹ̀. Nínú gbogbo mi, ìgbóhùn sókè. Pé gbogbo ìjà tán. Mo lè ilé mi. Stretch your hand Wàá forward. rí àdúgbà. Pray the massive. Ọ̀sẹ̀ máa pé o. I will be profitable for you. Ọ̀sẹ̀ máa pé o. I will be profitable for you. Wàá kan láàánú. I will be a helper. Ọ̀sẹ̀ tó lọ apalásẹ̀. The way that God has commanded to me, Yẹ́n gbọ́dọ̀ wà ní ilẹ̀ that I agbára. must be in this powerful Wà á rẹ́rìn land. ayọ̀. I will laugh joyfully. Ọlọ́run àfààní pè o. God will visit you with mercy. Wà á kó lẹ́yìn lásán. You will not be ordinary. Lọ́tàyọ̀ ẹlẹgbẹ́ rẹ̀. You will be responsible that your name, in the name of the Father, Son, and Holy Spirit. Jésù Olúwa wa. In Jesus' name, our Lórúkọ Lord. Olúwa wà á In rà the name of àdúgbà. the Lord, we say mercy. Ọjọ́ kọkànlélógún. Today is Ọjọ́ 21st. kọkànlélógún. 21st Oṣù keje. of the 7th month. Ọjọ́ yìí ní àpẹẹrẹ. This day is the symbolic. Is symbolic. If you look at it well, it's 21st. It's symbolic. Olúwa wípé The Lord said abẹ́rẹ́ àdúrà we mi. should start prayer today. Don't forget that. Today is Monday. That is called Monday. Gbogbo ẹni tó rí mi gbọ́. So that can hear me. Gbogbo tó bá wà ní Wherever gbogbo you may àgbáyé, be in the whole ó yá world. lọ́rọ̀ àánú Go gbà. and receive mercy. Àṣetẹnu mi jáde. Authority police from Lọ́rọ̀ my àánú house. gbà. Receive mercy. Láti yàrá agbára From yìí. this strong room. Láti ilẹ̀ agbára yìí. From this powerful Bí mo land. ti sọ̀rọ̀ jáde I sí o. pronounce it. Lọ́rọ̀ àánú gbà. You will obtain Wà á dẹ̀ mercy. ṣe bí ọba. Raise Jésù King. Olúwa wa. In Jesus' name, my Lord. Gbọ́ ìmọ̀ràn yìí. Lead to this Tó advice. bá ní orí ọ̀fẹ́ If you have the privilege to pay your offering today, Monday, tó bá náà jọ náà. whatever will cost it costs you, make sure you pay it. There's a certain people that God has spared that you have the strength that you can call 100 naira, 100 naira in 21 places, which is 2,100. If you can avoid it, try it. Do it if you can avoid it, yeah.
If that's the reason, do it today, Monday. Don't have problem. Whatever you have, you can afford. Make sure you do it. Yes. Prayer of 7 days will be meaningful in your life. Lord Jesus. If that you want to use your phone, hold it. If you want to use your card, you hold it. Whatever you want to use, you hold it. We want to pray. Let's lead to the next memory verse of the book of Proverbs chapter 5. Ìwé òwe orí kẹta ẹsẹ̀ kẹsàn-án. 3. Ìwé òwe orí kẹta Proverbs 3. ẹsẹ̀ kẹsàn-án. Verse 9. Òwe báyìí pé It says, òwe tẹ̀lé mi. say after me. Fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún Olúwa. Honor the Lord with your soul. Àti láti inú gbogbo àkọ́bí ìbísí And with the first fruit òfò rẹ. of God increase. Fi ìlà òfin là I ń want gbé to underline it in your Bible. ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. There is word there. Fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún Olúwa. Honor the Lord with thy Àti substance. láti inú gbogbo And with àkọ́bí ìbísí òkò rẹ. the first fruit of thy Àwọn increase. ìgbà kẹta já kàpọ̀. 1 2 go. Honor the Lord with thy substance. And with the Láti inú first gbogbo fruit of àkọ́bí thy ìbísí òkò rẹ. increase. Now go bless ayé. I bless your life. Mo bless iṣẹ́. I bless your handwork. Ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo The bless journey ẹ. of this week I bless Àti you. ìwọlé I've been àti going out ìjáde and rẹ I'm coming ìbùkún in. ló máa já sí. That will be a blessing. Ní orúkọ Jésù In the ti name of Násárẹ́tì Jesus Christ of ìbùkún ló Nazareth. máa já sí. It leads to blessing. Àbúdájú lórí ẹ̀. Protection is Ìrìn àjò rẹ over yọrí sí you. rẹ̀. Your Wà á dẹ̀ journey ṣe bí will be ọba. prosperous. Wọ́n lọ́jọ́ bí You òde. see all the Òní wẹ́dẹ́ celebrations, anifásitì. Mo fi celebrate fẹ́ the kó anniversary. I lóore. congratulate Etí you. ọkọ Ọlọ́run àti àánú Let the hand of God and àṣẹ His ojúrere mercy authority kó of His wọnú ayé rẹ lọ. Come in your Wọnú life. ìgbéyàwó rẹ. Come in your marriage. Ògbó ti ayé rẹ. Promote your Ògbó life. ti ìgbéyàwó rẹ. Àgbà Ó wá ìgbé tòsí ẹ̀ sókè. nínú. And Ẹ make ṣe you bí ọba. happy. Reign as king. Jésù Olúwa wa. In Jesus' name, our Lord, let your joy be. Estify your Lórúkọ ìgbéyàwó. Jésù. In the name of Wàá rí àánú Jesus, gbà. you will be Àwọn master. gbọ́sà. Listen to me, sir. A gbọ́dọ̀ mọ́ gbàdúrà. You must ní also fail àyájọ́ to òní. pray this day. A gbọ́dọ̀ mọ́ gbàdúrà. You will not fail to Now, pray everybody today. Listen to me, sir. Don't forget that by 10 a.m. we will meet on Facebook. Apostle Dr. S.M.O. Mustafa JP. Baba Sebioba. We will meet there. We want to pray from 10 a.m. We don't know the minute that will take us. As God has helped us, not only that, listen to us. On Wednesday, we'll be in fasting and prayer. We will fast on Wednesday, Thursday, and Friday. These 3 days, we don't have a vigil. We'll move to the vigil to pray. In the name of the Lord, you will pay mercy. Don't forget that your location where you reside or your working place, you write the name, the address, write your phone number here, write everything. They'll know that they can use to shawari. You after writing it, the water that I said should get prepared. I told you should dare to boil water. Just little water as a boil. Make sure you drop anointing oil on it as it's boiling. You drop the oil on it. As you rinse some one, you drop it. You rinse some one. You drop the oil on it. After rinsing it, you will put it down into the lukewarm. Pour it in a bottle or in a bottle here. That is where you drop the paper that contains your name, your number, and your address. Do it. Don't have to me. It's prophet that will guide your direction, your location. The one that will come to you to locate you there, you will not know. You can't know who they are. There are some people that will be in their shop right away. Some people will sell there. Are you selling so things? Are they just passing by? They can see. Is your location so like that? The enemy has to. The evil veil of elders are there. You will do it as if the prophet guide you or directed you. That's the assignment of the prophet. Not what the imagination or what you think. Is that what that you will bring, will pray to? By the grace of God, you will not have world wanted to read here and redemption wanted to read. I will teach you how to do it here. He is a prophet that will teach you. Join us. Do you now see all the 7 days we will pray? Don't miss money the program. That your love will rise. The one is in location. These are the glory that during the tenure of John, he was living in the wilderness. That's his own location. Even Jesus himself confirmed his way. In the book of Matthew, the 11th chapter 11, what did he tell him? Every man that is born of woman
èèyàn dìde láyé that kò one tí is sí reason wòlíì that tó there is no dìde prophet that rise than Jòhánù. John the Because one Baptist location. is in the right And the location. Lord one go one. The Lord asked him to be in the wilderness and he was there. His location, his direction of the Holy Spirit. When he came to the city, that's bẹ́ẹ̀ ni also the gbogbo àwọn èèyàn ló country. tẹ́líba fún He's gbogbo àwọn that adájọ́ honor him, the àwọn judges, lọ́yà the wọ́n lawyers. tẹ́líba fún ni They nígbà tó wà lágbègbè wọ́n lọ respect sí him ìbọn when he was there. They mi went wá gbòòrò kí wọ́n wá sí to gbòòrò the bẹ̀rẹ̀ river jáde. to baptize them. When they got to Location they located the location Lawa ground. yìí. We and the right location when the Lord told onímọ̀ him bọ̀ that lọ́rùn come. èkó bẹ̀ ní káàpù So wà. Lagos, where the Olú express ẹ̀ka lè highways pè where ní they power can line. transfer, we call it the Ọlọ́run Agbára. ti wà ń bẹ̀ ká tó Because God has débẹ̀. decided there before we got Olùpàtẹ there. mi náà pé bá That's lọ why he síbẹ̀ ọdún commanded méje you náà that you ló go bẹ̀. there, you Ìtọ́ni spend ní 7 days. It's the ẹ right ti of bí the àgbàdúrà yìí Spend on wà the kàn Holy Spirit. pariwo Just shout. sọ pé Jésù mi ò ẹ ṣàwárí mi. Locate me. Jésù orúkọ Jésù orúkọ Jésù àwọn tí a wá ní. Olúwa wá ọwọ́ ẹ̀ sókè wà wá pariwo sọ pé ẹ̀yin olóore mi dà. Where are my benefactors? Olóore tá a rán sí mi. The benefactor sent to Aláàánú me. tá a rán sí mi. The helper Ẹ̀fọ́ sent ni to me. ẹ̀yin wà. Where are you? Ṣàwárí mi. Locate me. In Jesus' name. In Jesus' name. In Jesus' name. Holy Spirit, God, your children, the benefactor and helper that they sent me. Oh yeah, locate me. Locate me. Locate me. All the benefactors and helper sent me. My husband, children, God, and parents. Locate me. Locate my husband. Locate my in-laws and parents. That the Lord has directed me. My husband, children, God, and parents. Locate me. Locate my husband. In Jesus' name, our Lord. Please pray this prayer very well. Ìbòjú táyé fi bò mí The lójú. evil fear the enemy used to cover my face. Tí ò jẹ́ kí olóore lókèétì mi. That made the factor not to locate me. Ìbòjú àwọn àgbà. Evil fear of elders that cover my working place. That make me run out of me. Fire of God. Consume them with fire. In Jesus' name. In Jesus' name. In Jesus' name. If there's any evil fear that cover my face, my husband, children, and blessing, then I will factor not to never not to fear. Consume with fire. In the name of Jesus. Every evil fear of elders that cover my in Jesus' name, my Lord. A friend of mine was preaching one day. He told about his church. He said he dreamt that they were buying and selling in the entrance of the church. There is a great market in the entrance of the church. The people that are maybe they are dropping. And this is a church side. You just wake up in the dream. Don't know that the people that are there that make people not to come and they have been existing there for so many years. They don't know what happened to that location. The elders are holding their meeting now. He said the Lord guided. He started the prayer. Lift up your hands, sir. You will shout. Who is people buying and selling in my life, in my working place, that make me not to use my glory? That's fire. In Jesus' name. In Jesus' name. Holy Spirit. Buying and selling in my life, in my workplace, in my home, in my marriage, in my finances, in my in Jesus' name, my Lord. I just said the great truth. I said, battle did not respect anointing. When they're buying and selling at the entrance of the church, when he prayed, that God guided him, or instructed him, he poured the water there. He poured the water. He poured the water there. It's as if the committee held a meeting that they should be attending the church within a month. The church will become different. In 5 months, the church has filled up everywhere. That's a wicked one. They can make a bad one. There's some good. That's why I tell you that you get the water. Pour oil on it and wet some one on it. You now write your address, your name, your phone number with things that you can use to locate you, write it on
on the sínú paper. ike yẹn Drop máa this gbé bọ̀ bread, you bring òun it. rántí mi bẹ̀rẹ̀ The àdúrà oil that lọ́tẹ̀ started the prayer tí wọ́n today, parí that lọ́jọ́ will end. Friday Your àwọn Friday, àtúndà tí inú you will gbogbo pour ọ̀rọ̀ wọn ni it in all the àtúndà oil and the water. èyí àti papọ̀ The one that will mix together will not add the oil to it. olóore gbọ́dọ̀ ló fẹ́ jẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ ní sóòlì ẹgbẹ́ ọwọ́ sókè ìrájì àgbàgbẹ́ àti méje rọ́dà ọ̀pọ̀ àwọn àgbà tó dí ọlọ́wọ́ àgbà àwọn àgbà ọwọ́ àwọn àgbà lẹ́gbẹ̀ẹ́ ló wọ látàkùn ọwọ́ ayé ẹ̀jẹ̀ bàbá. Listen to me, sir. tó bá ti ń sọ sí ìdẹ́rẹ́ As the soil seed today, èmi sọ fún ọ I declare to ọwọ́ you, ọlọ́run àti the agbára head of God and his àti power, àtẹ́pájẹ̀mú his authority and tọ́lọ̀ fi covenant, ṣe that àpọ́nlé God have used to ọjọ́ honor Monday Monday like this. lórúkọ In the name of Jésù Jesus, I ó say, ṣínà owó fún ọ ó ṣínà lápá ó ṣínà ìdáná. for Jesus. àwọn èèyàn lé People lójoojúmọ́ have daily testimony daily. If God can pay one day and help people, you now have to locate Shawari where Ó tún ti hàn nínú fún wa pé bàbá ṣe bí ọba tún ń bọ̀ o. Oníṣe dádúró mọ́ lórúkọ Jésù tó bá wá o. ẹni ọrùn kẹ̀tíkẹ̀tí ó tún yá nípàdé àdúrà lágbàlá ló fún wa pé 24 hours marathon prayer tó wáyé ní Sebioba power line camp Lagos Ìbàdàn expressway ẹbí bus stop ló fún wa pé ìpínlẹ̀ Ògùn ẹtìlẹ̀ yàrá bọ̀ kájọ gbàdúrà àgbàlẹ̀ sí ayọ̀ kankan àwọn tó ti wà lọ́dọ̀ ìwé iṣẹ́ àdáti iṣẹ́ ìyanu lànà tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ti parí oṣù keje lélẹ́yìí o bàbá tí wọ́n bá gbọ́ alátago mẹ́fà ìdájí ọjọ́ Friday July 25 ọ̀dàgọ́ mẹ́fà ìdájí ọjọ́ kejì ká tó parí 24 hours marathon prayer ní oil of location òróró àwọn ayélujára ẹ̀ àkókò tí tó báyìí tí wọ́n náà máa ní testimony lórúkọ Jésù eminence àpòsí dr sẹ́nu Mustapha jẹ́bi àti prophetess Grace Mustapha bàbá àti màmá Sebioba lórúkọ oil of location òróró àwárí ògbàlẹ̀wá òróró máa wá ilé rẹ̀ ní apá kejì ọdún ìlórúkọ Jésù gbàgbẹ́. Orúkọ mi ni Àníkẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá mi san gbèsè mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá Sebioba. Gbèsè tó kà mí lẹ́yà Ọlọ́run bá mi san. Mo gbé Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀. Ó ṣẹlẹ̀ pé ní last week Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ nínú ayé mi tó bá mi san gbèsè tó fẹ́ gbẹ̀mí mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Sebioba. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Apọ́sù Sebioba. Mo yin Ọlọ́run lógo, mo gbé Ọlọ́run ga. Mo yin Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀ lórí ayé mi. Ọlọ́run wò mí ṣoṣo, ó bá mi san gbèsè mi, ó bá mi san gbèsè mi, ó bá mi san gbèsè mi. Mo gbé Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀. Ìdí ọpẹ́ mi rèé o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá Sebioba o. Èmi ni ìkan náà àwọn ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́. Ẹ ṣé gan sà, mo ní ẹ̀rí ni sà. Ó ti pẹ́ tí mo ti fẹ́ sẹ́ndì ẹ̀rí yẹn torí last month mo wà nínú mọ́tò ní ìjọ náà nígbà tí mo meet màmá kan. Àwọn màmá yẹn náà ló wá sọ nípa rédíò yín fún mi sà. Níbi tí bá ti bẹ̀rẹ̀ sí ń gbọ́ rédíò yẹn ní àràárọ̀ wípé màá rí ìyàtọ̀. So ó kàn wá di ìjọ tó sọ fún mi lè ṣe ìjọ kejì wọ́n wá tán fún mi láago 4 wọ́n wá bẹ̀rẹ̀ sí gbọ́ ìròyìn. Bẹ́ẹ̀ ni mo ti wá ń wá iṣẹ́ àníkè gbogbo kọ́kọ́ dojú owó ṣe bá kan. So wá ṣe mo ṣàbẹ̀rẹ̀ sí tí mo wá submit CV mi sí ìjọ náà that was mo submit CV mi ní on the 23 oṣù tó kọjá. So bí mo ṣe submit CV mi nìyẹn yẹn náà bá reply mi pé ìjọ Sunday tí mo wá tún ṣe program ní ìjọ Sunday tí mo wá ṣe program that should be on the 24 àbí 22 jẹ́ni. So mi ìrántí déètì yẹn mọ́ ṣá. So ìjọ Sunday mo wá bí mo ṣe ń ṣe program yẹn ní ìdájí mo ti rí pé yẹn ti send message sí mi pé tọ̀kẹ́ wá ṣe interview ní ìjọ Monday ní ibi báyìí ní Lẹ́kì. So bí mo ṣe gbéra níjọ Monday ni mo ṣe program lẹ láàárọ̀ mo ṣe láàárọ̀ CV mi náà mo síwájú ní àárọ̀ ọjọ́ náà mo wá fi omi bu àdúrà sómi mo wá fi wẹ̀ mo wá lọ sí ibi tí wọ́n ti ní wá ṣe interview. Bí mo ṣe dé building ibi tí mo ti fẹ́ ṣe interview ibẹ̀ yẹn tóbi bíbẹ̀ ṣe tóbi mo wá òpin mo sọ lọ́kàn rẹ̀ pé ṣọ́ máa gbà mí ní irú ibi báyìí mo ṣáà fi tọkàntọkàn mo wọlé sí ibẹ̀ ìgbà tí mo máa débẹ̀
ó ní èèyàn kan tí mo bá ń bẹ̀ náà tó fẹ́ wá ṣe interview ipò tí mo fẹ́ wá ṣe náà ní ipò tí mo request náà ní èèyàn yẹn náà fẹ́ wá ṣe ń bẹ̀. Ìgbà tó dẹ̀ dé mo débẹ̀ wọ́n ní jókòó mo jókòó ó wá dà pé ọ̀gá tó ní iléeṣẹ́ ti wà lára bó ṣe wà lára ó bá pè èèyàn tó mú kọ́kọ́ bá ń bẹ̀rẹ̀ èèyàn yẹn wọlé bí èèyàn yẹn ṣe wọlé bá wọn bá ohun èèyàn látòkè délẹ̀ mọ́nítọ̀ ó tẹ̀ ti gbà ó rẹ̀ dẹ̀gbọ̀n fún. So ìgbà tó wá kan tán ní tèmi ọwọ́ aníkẹ́yìn náà wá ṣe interview mo débẹ̀ máa yẹn ní kí ni mo wá ṣe mo ní mo wá fún interview wa nítọ̀ pé kí ni post mo wá fún mo ní mo wá fún supervisor máa yẹn wá dà pé kò sí supervisor ní available báyìí pé ipò tó wà lẹ́ẹ̀ ní accountant wọ́n ní okay sir ó wá ní tọ̀ pé accountant ni òun á fún mi ó wá ní ṣé mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀túnla ní mo wá níjọ́ monday ó wá ní ṣé mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ níjọ́ monday níjọ́ wednesday mo ní bẹ́ẹ̀ ní sà mo rò bóyá bérebére interview nǹkan tó tẹ̀ bá mi sọ ọ̀sẹ̀ kò bá mi sọ̀rọ̀ tó pọ̀ jù nínú interview yẹn á kàn sọ pé kí ni mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ náà ní on the 25 oṣù kìí ó kọjá ó ti yẹ kí n ti send ẹ̀ níbi bọ̀ tí bá ti ṣe voice note yẹn n bá tún send ẹ̀ mà tún delete ẹ̀ sóbi ìmọ̀ kan tó ṣe mí tí mo fi delete ẹ̀ bọ̀ mo wá sọ pé lénìí mo máa ṣe ìjẹ́rìí tèmi náà ẹ ṣe gan ni dáàdì mo dúpẹ́. orúkọ yín dáàdì àti ẹ̀tọ́ ọ̀sán. orúkọ mi ni Adégbèga Fatai. sádì ẹ̀sùn òṣèlú dáadáa. Adégbèga Fatai. láti bo. láti Ògbómọ̀ṣọ́. kí ló ń tọ́lọ̀ ń ṣe. ọlọ́ba ṣe ìyanu nínú ayé mi pẹ̀lú ojú kan yìí nígbà tí mo kọ́ gbé lọ sọ́dọ̀ àwọn ẹni tí ẹ̀kọ́ bá mi sí wọ́n ní kí n lọ mú owó wá wọ́n ní sọ́jírì táwọn fẹ́ ṣe fún mi yóò nà mí ní 60,000 wọ́n ní tó bá tí bá ṣe 60,000 tán àá tún san owó kù 10,000 ó jẹ́ 70,000. ìyẹn bí tẹ́ ó kọ́ lọ tẹ́lẹ̀. nígbà tí màá ṣe sọ́jírì nígbà mo á gbọ́ prógrámù yìí ẹ jẹ́ kémi náà kí n lọ síbẹ̀ ìgbà tí wọ́n wá dápá wọn wá lọ ní òní èmi náà wá mo wá rí àná ayọ̀. bàbá ṣe bí ọba ń gbówó lẹ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ má jẹun tó fi ń ṣojú lọ́fẹ̀ẹ́ ẹ ṣàdúrà fún ẹ dúpẹ́ lọ́wọ́. wá àbá sí bí ọba pẹ̀lú òkú ọlọ́run iṣẹ́ tọ́lọ̀ bá gbé ní lọ́wọ́ ọlọ́ba lánàá yóò jẹ́ mi máa ṣe dáadáa lọ́bàá ni yóò ṣàánú fún mi àdúrà yóò gbà ó ẹ máa ṣàṣeyọrí o wọ́n tó fún wa lówó oúnjẹ lọ́fẹ̀ẹ́. orúkọ yín àti ilé tí wá. orúkọ mi ni Adégbèga Fatai láti ìlú Ògbómọ̀ṣọ́. Èmi kan Ọlọ́run ire òwúrọ̀ ni. 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 Mo gbàdúrà. I pray Gbogbo ẹ̀yin aláàánú. all these helpers Ẹ ń ṣàánú àwọn that you èèyàn are helping people tí wọ́n fi ní ẹ̀yìn for ọdún. them to have testimony Gbogbo ibi tó bá wà ní ìmọ̀ location. wherever you may be. Àmọ́ Ọlọ́run mi mọ location. But my God, Ní no, we orúkọ don't pay. Jésù Násárẹ́tì. We are in the name of Àánú wa Jesus. lókèétì. Mercy, I ṣàwárí ẹ. Pẹ̀tọ́ lọ́wọ́ lò lẹ́nìí. God, the Mo glory gbé ọwọ́ mi sókè today, I lift up gẹ́gẹ́ bí your Mósè hands as ní Moses àjèjì. in the Àwọn wilderness. ọmọ Ísírẹ́lì ṣẹ́gun. The Israelites, they conquer when he lift up Èmi náà gbé ọwọ́ mi sókè. how to lift up Gbogbo my hands. ènìyàn Everyone tí Ọlọ́run bá lò lónìí that God will use láti ṣe today ìrànlọ́wọ́ to do the kó help. sẹ́ndì ọrẹ That you send sínú your àkáǹtì offering, yìí. that Èmi náà offering, gbàdúrà I fún also ọ. pray Mo ní for wàá kan àánú. that you will receive my Ìrànlọ́wọ́ dìde fún ọ. Àwọn tó ti gbàgbé ẹ, wọ́n á pè é padà wá ṣe é. In the name of Jesus. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. Jesus' name. Kó àkáǹtì nọ́mbà sílẹ̀. Write the account number. 30 32 67 02 85. Bọ́lá kan sí. Listen to it again. 30 32 67 02 85. Mustapha Solomon Moses Kone ló máa gbé jáde ní kọ́ńtà lórúkọ Jésù wà á rí àánúgbà. Sọ pé màá rà àánúgbà. Sọ pé màá rà àánúgbà. Wà á dẹ̀ sí ìjọba. Bọ́wọ́ sókè pé gbogbo bàbá dáàbò bá mi sílẹ̀. Ojú máa ń sí lọ́dọ̀ rẹ̀. Wà á dé bẹ́ẹ̀ ni o.
àpẹẹrẹ wà fún àti òróró wà lò láàárọ̀ ìbájẹ́ àpẹẹrẹ ìtàn lórúkọ Jésù ẹ̀jẹ̀ ó yà á olóore máa wọ ọ aláàánú á wọ ọ wà lẹ́rìí ayọ̀ Jésù dá ọ lóhùn bẹ́ẹ̀ ni yóò wà dẹ̀ sí ọ̀rọ̀ Jésù wà wá sẹ́dẹ̀ Ó tún ti yàn nínú fún wa pé bàbá ṣe bí ọba tún tọ̀ ó. Oníṣe dàdúró mọ́ lórúkọ Jésù tó bá wá o. ẹni ọ̀rọ̀ kẹ̀tìkẹ̀tì ó tún yá nípàdé àdúrà alágbára ìfowópamọ́ 24 hours marathon prayer tó wáyé ní Sebioba power line camp Lagos Ibadan expressway AP bus stop ìfowópamọ́ ìpínlẹ̀ Ògùn àtúnyẹ yàrá tó kájọ gbàgbọ́ àgbáyé sí ayọ̀ kankan àwọn tó ti wà lọ́dọ̀ ìròyìn iṣẹ́ àdájú ìṣẹ́ ìyanu lára tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ti parí oṣù keje lélẹ́yìí o. Bàbá tí wọ́n bá gbọ́ alátago mẹ́fà ìdájí ọjọ́ Friday July 25 ọ̀dàgọ́ mẹ́fà ìdájí ọjọ́ kejì ká tó parí 24 hours marathon prayer ní oil of location òróró àwọn àrílàkùnrin ẹ̀. Àkókò ti tó báyìí tí wọ́n náà máa ní testimony lórúkọ Jésù. Eminence àpòsí Dr. Fẹ́mi Mustapha JB àti prophetess Miss Mustapha. Bàbá àti màmá ṣe bí ọba lólùgbàlejò oil of location òróró àwọn àrí. Ó bá lè wá òróró máa wá ilé rẹ̀ rí ní apá kejì ọdún yìí lórúkọ Jésù bàbá. Ooh, oh na 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 na. I'll never let you go. Ooh, until you bless me, Baba. Ooh, yeah. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé Bisi Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà Bisi Express Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni Amẹ́ríkà ni Japan ni China ni kódà kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ inú Kasua ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 330 Express ló lè ṣe é òní kẹ́ ẹ súnmọ́. àjànà. Holy Ghost fire, send on fire. Holy Ghost fire, I say send